mo tún gbé kínní ọ̀hún dé ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùúrọ̀ àṣẹ lọ́jọ́ alẹ́ ọmọ Yorùbá ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùúrọ̀ àṣẹ lọ́jọ́ alẹ́. Mo tún kí ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, gbogbo Yorùbá nílé lóko níbikíbi tí a bá tẹ̀dó sí. Ẹ̀yin náà lẹ sọ pé ohun tó bá jọun la fi ń wé ohun. Ẹni èpo ẹ̀pà ó jọ pọ̀ sí èéré. Ohun tó bá jọun la fi ń wóhun. Fáìlì màá ní pípè lẹ́nu ó mà jọ fàlì. Ohun tó bá jọun la fi ń wóhun. Ẹ má fi kú wórun. Ẹ má fi kú wórun, ẹ má pe orun ní ọmọ ìyá ikú. Torí ẹni bá ti kú ó lọ. Ó dẹni àná nìyẹn. Oore ọ̀fẹ́ sì wà fẹ́ni tó bá sùn láti jí. Ohun tó bá jọun la fi ń wóhun. Ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́. Yorùbá wípé orí ọ̀kẹ́rẹ́ kokokoko láwò. Lọ́jọ́ ìjìyà fọ́mọ aláìgbọràn. Lọ́jọ́ ìjìyà fọ́mọ aláìgbọràn. Ọ̀pá akọ ọ̀pá òpejò ejò akọ. Ejò pàjá ajá kọ ajá òkò yín jẹ kọ má ṣe jíṣẹ́ tí ò dáa. Mo tún kí yín lórúkọ bàbá mi Professor Banji Akíntóyè. Bàbá dáadáa. Bàbá gidi. Bàbá tó láàánú Yorùbá. Bàbá tó ṣe fi yangàn láwùjọ àwọn bàbá. Àrólé Awólọ́wọ̀ tó sọ wípé ìpinnu rere tí Awólọ́wọ̀ ní fún ìran Yorùbá ó gbọ́dọ̀ wá sí ìmúṣẹ. Mo kí yín lórúkọ bàbá yẹn Stephen Adébánjí Akíntóyè. Mo mà kí yín lórúkọ májàsọ́là kàkàkí Olódùmarè, ọmọ tó torí Yorùbá tó sọra rẹ̀ di aláìní kankan pé àní ìran mi gbọ́dọ̀ bọ́kò nínú oko ẹrú nínú oko ìgbèkùn. Yóò dára fún yín l'Amẹ́ríkà ní London ní Canada níbi gbogbo tọmọ Yorùbá bá wà. Germany ní Italy ní Spain ní Holland ní France ní Japan ní China ní. Àwọn ìlú kan wà tí ò yẹ ká máa rí ọmọ Yorùbá ń bẹ̀ ṣùgbọ́n tí ìjì Nàìjíríà gbé wa débẹ̀ ò máa. Níbi gbogbo tẹ́ bá tẹ̀dó sí yóò dáa fún yín. Ẹ̀yin ti Germany mo kí yín o. Ẹ̀yin ìyá mi ní London kún ara. Èrè lóbìnrin jẹ lábọ̀ ọjà ẹ jèrè ẹ tún fèrè jẹ̀kọ́. Dr. Savi Bàbá Fatai Ògúnríbidó ẹ ṣe Lady K International Ṣàngó wuyì Ọya wuyì Ògún wuyì Ọ̀ṣun wuyì Ọbàtálá wuyì. Ó ti yẹ kẹ́ mẹ́ni tí mò ń wí. Yóò dára fún gbogbo yín. Ẹ wá wo igi tí mo wà lábẹ́ yìí. Ẹni bá lójú ẹ̀mí ni kó tẹ̀lé mi. Mi ò fẹ́ pẹ́. Ó lè má ju 30 minutes. Ó dẹ̀ lè jù bẹ́ẹ̀ lọ. Ẹni bá ní ojú ẹ̀mí ni mo fẹ́ kó tẹ̀lé mi. Ẹ go igi ní ojú ẹ̀mí. Ẹ já wá fi igi ìwé Yorùbá tó wà lórí ilẹ̀ tó dára ìdí ẹ̀ lẹ́ ń wò yẹ. Ó ní gbòǹgbò. Ó ní gbòǹgbò tó lè fi fa omi. Ìyẹn ni pé kò yẹ kí ìyà omi ó jẹ́. Ó ní gbòǹgbò dáadáa. Ìjì kan ò lè jà kó gbé dànù torí pé ó ti fẹsẹ̀ múlẹ̀. Ó ní orísun ṣùgbọ́n kò jèrè orísun tó ní. Ó ní mo fi sọ wípé ẹni bá lójú ẹ̀mí ni kó tẹ̀lé mi. Ìgbé ayé Yorùbá ẹja fi wé igi tẹ́ ń wò yìí. Ìgbé ayé Yorùbá ẹja fi wé igi tẹ́ ń wò yìí. Màá lórí ọ̀fẹ́ màá rìn sídìí kan kí n tó tún padà wá sọ́dọ̀ ẹ̀. Kí ọ̀rọ̀ tí mò ń sọ kó bàa lè yí ọ̀pọ̀lọpọ̀ àwa ọmọ Yorùbá alétílápá tó jẹ́ pé tí ogun ò bá wọlé tọ̀ wá àní mọ̀ kankan. Ẹ wo igi rẹ̀ òun náà ní gbòǹgbò ó ní orísun
ẹ máa di ọ̀rọ̀ mi o. Igi kaṣíà làwa máa ń pè lọ́dọ̀ wa ń bíbá mi mọ orúkọ tẹ́ ń pè lọ́dọ̀ yín lọ́hùn. Òun ní gbòògbò, òun náà ní orísun bí eléyìí náà ṣe ní gbòògbò tó ní orísun. Ìyàtọ̀ wá wà láàrin eléyìí àti eléyìí tó wà lẹ́yìn mi. Kí ni ìyàtọ̀ tó wà ń bẹ̀? Ìyí jèrè pé ó jèrè pé òun ní gbòògbò. Ó fi gbogbo múlẹ̀ dáadáa, ìjì kan ò lè jà kó wú dànù tàbí kó gbé ewé orí ẹ̀ lọ. Gbòǹgbò yẹn wá ń fa omi fún tó fi ń sanra. Ìyẹn ni pé ó ń jèrè pé òun ní gbòògbò yẹn he have origin tó dẹ̀ dúró nínú origin yẹn. Ó wá ń jèrè ibi tí ó dúró sí, afẹ́fẹ́ tó ń fẹ́ ó ń fẹ́ sí lára, ó dẹ̀ mú kankan jáde. Tẹ́ bá wo ewé ẹ̀ rí bí ewé ẹ̀ ṣe tútù gbẹ́gbẹ́gbẹ́gbẹ́. Kò sẹ́ni kankan tó máa mọ̀. Òjò ti rọ̀ níbi tí mo wà yìí àti lé lóṣù kan tí ò bá ti ní jù bẹ́ẹ̀ lọ. Kò sẹ́ni tó máa mọ̀ pé igi yóò ró mi mú, nítorí pé ó ní gbòògbò, ó fi gbòògbò múlẹ̀ dáadáa, ó dẹ̀ ń jèrè ẹ̀. Kò ṣiṣẹ́ fún ẹlòmíì. Bó ṣe ń fa omi yẹn wá sókè, gbogbo àwọn ẹ̀ka ẹ̀ ló ń rí, wọ́n dẹ̀ ń jèrè ẹ̀. Ẹ wá já bọ́ sórí eléyìí tí mo fi wé Yorùbá. Òun náà ní gbòǹgbò, ó ní gbòǹgbò, ó ń fa mi o, òun náà ń fa mi láti ilẹ̀ o, ṣùgbọ́n kò jèrè omi tó ń fà, kò jèrè gbòǹgbò ẹ̀. Ẹ rí i pé ó ti gbẹ. Ẹ wá wo ewé tó wà lórí ẹ̀, ewé tá a lè ka ní, ìyẹ́ a lè ka ewé tó wà lórí ẹ̀, nítorí pé eléyìí ti gbàlejò ọ̀ràn, eléyìí ti ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹni bí, eléyìí ti gba àlejò àjọmọ ó ṣòwò mọ́jọmọ ó jèrè, eléyìí ti gba àlejò tí ń gba ogún bàbá ẹni lọ́wọ́ ẹni eléyìí ti gba àlejò tá a ní pé ṣebí ìwọ náà ò ń ṣiṣẹ́, kí ló ń fowó ṣe, ó ti gbàlejò ẹ̀. Àwọn ẹ̀ka ẹ̀ ò jèrè ẹ̀, òun gan ò jèrè ara ẹ̀. Ẹ wá rí gbogbo ọwọ́ ẹ̀, ṣe rí pé gbogbo ọwọ́ ẹ̀ ti gbẹ, ṣe wá rí gbogbo ọwọ́ ẹ̀ ti gbẹ, ẹ̀ ń wò kó ti gbẹ. Ibi tí mò ń lọ rèé, ẹ wá wò ó, àfòmọ́ làwa máa ń pè lọ́dọ̀ wa. Kò ní gbòǹgbò, it did not have taproot. Ṣé mo gba ẹ̀jẹ̀ olóòbó? Kò ní gbòǹgbò. Òun lẹ́ ń wò yìí, mo ti fi ṣe program rí dáadáa, òre. Ṣé rí pé ara igi yẹn ló wà lókè? Òun ní ewé tó dáa, ewé ẹ̀ tútù. Gbogbo ohun tó yẹ kí eléyìí máa fi sanra, òun ló ń gbà á. Eléyìí wá ń ṣiṣẹ́ fún òun. Abẹ́ ẹ̀gbọ́ oh my God. Ní tí mò ń wí ò tí ì yé yín. Igi kaṣíà tó dúró yìí, gbogbo omi tó ń fà ní ìsàlẹ̀ tó yẹ kóun náà fi ní ewé kó fi tútù kí abẹ́ ṣe é dúró sí, àfòmọ́yẹ ló ń gbà á, àfòmọ́yẹ ló ń ṣiṣẹ́ fún. Gbogbo èrè tó yẹ kó jẹ eléyìí ló ń gbà á, èrè tó yẹ kó jẹ eléyìí ló ń gbà á, ìgbádùn tó yẹ kó máa gbádùn àti ẹ̀ka ẹ̀, àfòmọ́yẹ ló ń gbádùn ẹ̀. Ṣé ń gbọ́ mi? Ẹja wa fi wé Yorùbá, ká fi igi kaṣíà ìwé Yorùbá, ká wá fi àfòmọ́yẹ ká fi wé Fúlàní. Ṣé ń bá mi lọ? Ìbìrè la máa já sí. Ẹ fi igi kaṣíà yìí tèmi àtẹ̀yìn jọ ń wò lọ́ọ̀kan, ẹ fi wé Yorùbá. Ẹ wá fi àfòmọ́ tó bà téńté lérí igi tó dẹ̀ ń gba ògo, iyì, ẹwà, àǹfààní tó yẹ kóun ní tó dẹ̀ ń gbà mọ́ra, ẹ fi wé Fúlàní. Orí ilẹ̀ ló wà o, orí ilẹ̀ tọ́lọ́run dà sí ló wà o. Ó ní gbòǹgbò tó fi ń fa omi o, ó dúró gẹ́gẹ́ bí igi ṣe ń dúró o. Òun náà ń fa omi bí igi ṣe ń fa omi nísàlẹ̀ o. Kì í ṣe pé òjò ń rọ̀ ládùúgbò yìí, òjò rọ̀ sórí o, òjò ń rọ̀ sórí ẹ̀ o. Gbogbo omi tó ń fà pátápátá àfòmọ́yẹ ló ń jèrè ẹ̀. Gẹ́gẹ́ bí gbogbo iṣẹ́ tí Yorùbá ń ṣe tó fi jẹ́ pé Fúlàní ló ń jèrè ẹ̀. Oore o, igi tó dúró òun gbẹ, àfòmọ́ tó dúró sórí ẹ̀ ó sanra. If we allow our kábíyèsí, all these politicians, Ìkúndébọ́lá Ahmed Tinubu, Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà,
Gbénga Daniel, Bísí Àkàndé, Fáyọ̀ṣe, Fáyẹmí, name them, Omiṣore Adeleke, all the governor, the senator, àtàwọn tó pera wọn ní àgbààgbà ilẹ̀ Yorùbá. If you allow them to sign any agreement between the England and Fulani, bí ayé wa ṣe máa rí rèé. Èpè kọ́ o. Oníkan sọ wípé ohun tó bá gbìn ló máa ká. Èpè kọ́. Òdodo ọ̀rọ̀ tá bá débi òdodo ọ̀rọ̀ kẹ́ jẹ́ ká bára wa sọ. If you agree for another 50 years amalgamation báyé wa ṣe máa rí rèé, Fúlàní á máa sọ̀rọ̀ lé wa lórí. Ẹ̀rí àfòmọ́ yẹn, àwọn tó bá jọ́ mo kọ́ àmọ́ tí mò ń sọ. A máa fi kọrin pé àfòmọ́ ò lápá, àfòmọ́ ò lẹ́sẹ̀, àfòmọ́ ò ní gbòǹgbò, ó gbarí igi ṣẹ̀ṣọ́. Òun lẹ́ ń wò yìí. Igi tó wà lórí ẹ ti ń gbẹ o. Ìyẹn ni wípé nígbà tó dórí igi yìí, ó gbàgbára lọ́wọ́ igi yìí. Nígbà tó dórí igi, gbogbo ohun tó yẹ kí igi máa fi ṣẹ̀ṣọ́, ó gbà lọ́wọ́ ẹ̀. Omi tó yẹ kó máa mú kó máa fi sanra, ó gbà á. Oúnjẹ tó yẹ kó máa jẹ kó máa fi lẹ́ṣọ̀ kó náà máa fi pẹ̀ka, ó gbà lọ́wọ́ ẹ̀. Òun wá fi ẹ wo. Òun lẹ́ ń wò yẹ o, àfọ̀mọ́ nìyẹn o, ẹ wo. Ọ̀nà méjì yẹn ló bá yé igi jẹ́ bẹ́ẹ̀ o. If you allow another amalgamation in Yoruba land, if our Obas agree with Fulani, or any Yoruba that say one Nigeria, tell sọ fún yín pé year 2075 láyé yín tó máa dára, ẹ rò mọ́ ọjọ́ orí yín bí ayé wa ṣe máa rí rèé. Èpè kọ́ o, èèyàn kan lè ní pé bàbá Èkìtì ń ṣe pé èpè kọ́. It is true. Ó ń mú mi o, kì í ṣe pé igi yóò mú mi o, ó ń mú mi o. Tẹ́ bá wá wo ìdí ẹ̀ rí pé ó ṣe wàá mú àwọn fresh ọwọ́ jáde, ó ń mú omi. Àfòmọ́ yẹn ló bá yẹ ẹ̀jẹ̀ dé báyìí, àlejò ọ̀rà. Ó ní ìbáṣepọ̀ pẹ̀lú apààyàn. Ó ní ìbáṣepọ̀ pẹ̀lú jọmọ ó ṣòwò mọ́ jọmọ ó jèrè. Ó ní ìbáṣepọ̀ pẹ̀lú àjọmọ ó ṣòwò tí ìjẹ́kọ̀ ọmọ olójúra yìí ọmọ. Gbogbo ẹ wo àwọn tó ń dáná igi ládùúgbò, àwọn ló ń yáwó ẹ̀ bẹ́ẹ̀. Wọ́n ti ń gé lẹ́yọ kọ̀ọ̀kan fi ń dáná. Ó dẹ̀ ní àlejò ọ̀ràn lókè. Ohun tó yẹ kó òun jẹ kó fi sanra, òun ló ń gbà á. Òun ló ń gbà á. So if you allow another 50 years amalgamation, tí Tinubu fẹ́ kí ọwọ́ Yorùbá bọ̀ because of 4 years. 4 years èyí tó ń jẹ lẹ́nu kò tí ì jẹ tán, bóyá òun máa parí ẹ̀ kò tí ì mọ̀. Because of second time. You want to sell the Yorubas fún another 50 ọdún èké. Báyé wa ṣe máa rí rèé, èpè kọ́. Báyé wa ṣe máa rí rèé, àwa wà bí aláìsí. Ìrìn àjò eléyìí tá a jogún lọ́wọ́ àwọn bàbá wa, ẹ rí bó ṣe pè wá, bá ṣe ń gba yín, tá à ń gbá yìn, tá à ń ṣe yìn bí ìrànú ṣúgà. Kékeré la yìí rí. If you sign another 50 years agreement, all the Yoruba will keep quiet. Pé ẹ ṣàjẹ́ kan máa ṣe kí ilé mi ṣáà ti dára ní ilé yín ò lè dára. Bẹ́ẹ̀ ṣe máa gbẹ̀rì lórí ìdúró. Tí èmi àtẹ̀yìn ò bá dìde now to say no to the reunion with Fulanis, to say no with the reunion with Igbos, let everybody, the Yoruba go in own. Igbo ló dá kí Fulani kan lọ nílọ títí wọn kọ́ lọ́ mọ́ dọ́mú àyà ẹ̀gbẹ́. Yorùbá ìṣẹ̀dá wa bó ṣe dá wa, a máa kó èèyàn mọ́ra báyé wa ṣe máa rí lórí. Àwọn tẹ́ kó mọ́ra báyé wọ́n ṣe máa rí rèé. Wọ́n ní gbogbo. Kò ní gbogbo. Àfòmọ́ la máa ń pè lọ́dọ̀ wa o. Tó bá jẹ́ igi kòkó ló bà lé bó ṣe máa báyé igi kòkó ọ̀hún jẹ́rìí. Bó bá jẹ́ igi obì ló bà lé bó ṣe máa báyé igi obì ọ̀hún jẹ́rìí. Ó máa ń láìkì igi ajé lóko tó máa ń sowó, tó máa ń sowó fáwọn bàbá wa tó bá ti bà lé lórí bó ṣe máa ṣayé rèé. Nígbà táwọn bàbá wa bá ti rí pé ó kì í ìwọ kíní ló wà lórí kíní wọn ní ẹ lọ gbá bà wá, àwa gbé àkàbà tí àwa gé dànù. Tá bá wá gé àfòmọ́ yẹ tó bá wá balẹ̀ láàrin èèmọ̀ ẹ wá rí bí igi á ṣe wúrú wẹ́wẹ́ síta, tí igi obì yá jáde, tí igi kòkó yá jáde síta bíi pé ó gbà láàfíà. Tí a bá gé igi àfòmọ́ yìí,
tí a bá gé àfòmọ́ yìí kúrò lára igi yìí máa di nǹkan dáná láàrin bí oṣù bíi méjì síbi tá a wà yìí. Tí Yorùbá ò bá gbọn Fúlàní kúrò lára wa láìpẹ́ láì jìnnà Yorùbá máa dẹni ìtàn, torí igi máa dẹni ìtàn láìpẹ́. Mi dẹ̀ rò pé èèyàn kan wà tó máa ní ẹ jẹ́ kí n ṣàánú igi ìta gbúlọ sókè tá lọ gé àfòmọ́ ilẹ̀. Ó ti ba yé ẹ̀jẹ̀ báyìí. The only option that can make this igi survive ni pé ká gé àfòmọ́ yìí kúrò lára ẹ̀. The only option that can make the Yorùbá survive ni pé káwa náà gé àfòmọ́ tí British lẹ̀ mọ́ wa lára tipẹ́tipẹ́ tó gbọ́ ògo wa dànù, tó ń gba ìlérí wa, tó ń lò tó fi ń ṣara yín àfòmọ́. Kí ni àfòmọ́ tí Yorùbá òní Fúlàní tẹ́ gbà mọ́ra o? Kí ni àfòmọ́ tí Yorùbá òní Ìgbò tẹ́ gbà mọ́ra? Ẹ jẹ́ kó ní kálukú ojórúkọ títí ẹ̀. Ọlọ́run tó dá wa lọ́tọ̀ọ̀tọ̀ mọ ohun tó ń ṣe. Láti gbà tó ti sọ̀rọ̀ tí David Lam ti wá sí Nàìjíríà tó wá sẹ́kọ̀ọ́, ẹ̀rí káwọn ọba wa sọ̀rọ̀. Those people call themselves a political leader in Yoruba land, ẹ̀rí wọn kan sọ̀rọ̀. Àtàwọn tó pera wọn ní àgbààgbà, torí wípé àfòmọ́ yìí ó máa ní èso tó bá dàgbà tán. Àwa tanná yẹ òun làwa máa ń pè ní ìṣáná òyìnbó nígbà tá a wà lóko. Wọ́n máa fi rẹ̀ wá lóko ni pé màá bẹ́ẹ̀ wá ṣáná òyìnbó bọ̀. Wọ́n ti mọ̀ pé wọ́n máa rí àfòmọ́ tó máa gé lulẹ̀. Ṣé rí lára igi yẹn ẹ̀ sì rí pé ewé kọ̀ọ̀kan sì wà lára ẹ̀. Irú àwọn yẹn báyìí sì wọ́n ti mọ̀ pé ogun ń jà wọ́n, torí pé àwọn sì rí ewé lára ní ara àwọn ẹ̀ka kọ̀ọ̀kan ó sì wà lára ẹ̀. Ṣé rí nígbà tó gun yẹn bá wá dé bá wọn táwọn náà tí gbogbo ewé ara wọn bá rẹ̀ wá dànù tán náà ṣẹ̀ wá mọ̀ pé ogun dé, pé àwọn ti kú. Àwọn àṣé ìyá wọn kàn wà lórí ìdúró ni àwọn ò mọ̀ pé ara òkú làwọn wà nígbà tí àfòmọ́ yẹn bá bẹ̀rẹ̀ ṣe títí jẹ. Ẹ̀rí pé dára ń jẹ igi yẹ wẹ́rẹ́wẹ́rẹ́ ni. Oúnjẹ kò tí ì jẹ tán, àwọn ibi tó ti jẹ tán àwọn yẹn ò ní òpù mọ́. Àwọn yẹn ò ní òpù, ibi tí ewé kù bẹ́ẹ̀ ó dára ń jẹ wẹ́rẹ́wẹ́rẹ́ ni. Wẹ́rẹ́wẹ́rẹ́ ni kàn jẹlé. Tí Yorùbá ò bá gé àfòmọ́ tí àwọn British attach mọ́ wa, bí ayé Yorùbá ṣe máa ríre o. Ẹ̀kọ́ déètì nílẹ̀ ní ọjọ́ tó àyájọ́ tó dára ní 11/11/2024. Ẹni ọmọ kan ó sọ̀rọ̀ kan, bẹ́ẹ̀ nìyẹn bá wà nínú ògo tá dáni wáyé bá dáni wọ̀nyàn wáyé tọ́lọ́run bá fọ̀tá ẹ̀ mọ̀ ẹ́ tó báyìí náà bá ń dẹ̀ṣẹ̀ pé tọ́lọ́run bá ti fọ̀tá ni wọ́n ní kò lè pa ni mọ́. The ọ̀tá will go back, á tún lọ rí prepare, á jẹ́ pé ó wáyé ogun nìyẹn bí Yorùbá ṣe ń wáyé ogun lọ́wọ́lọ́wọ́. Another foundation of ogun again náà tún gbé wáyé 50 years another amalgamation with Fulani and the Igbos. Àti rí àwọn dọ̀gẹ̀dẹ̀ dúná ara wa tó pẹ́ẹ́rẹ́ pé wọ́n Nàìjíríà tẹ́ ẹ bá sì ń bá wọn pariwo wọ́n Nàìjíríà bí ayé wa ṣe máa ríre òǹrè o. Àwa gbẹ lórí ìdúró èyí tó àlejò ọ̀ràn tẹ́ gbà wọ́n á máa ṣe yọ̀tọ̀ mi ṣẹ́rí bó ṣe dúdú dáadáa, ewé ẹ̀ dúdú ó kámẹ́rà yẹn ò fresh dáadáa ni o, kò ṣáàpù ni ẹ rí pé ewé ẹ̀ dúdú dáadáa. Ṣẹ́rí ó tún lọ́mọ nísàlẹ̀ òun lẹ́ ń wò yẹ, ó lọ́mọ nísàlẹ̀ ọ̀dọ̀ méjì ni wọ́n wá gbógun tì í, wọ́n wá gbé òun tó ní gbòògbò tó ń ṣiṣẹ́ tó ń fa omi láti sàlẹ̀ wá kò jèrè omi tó ń fa o. Yorùbá lórí ilẹ̀ tí adániwáyé dá wa sí àjèrè ẹ̀, di Fúlàní ló ń jèrè ẹ̀. Ní Adó mo ti ṣe fídíò yẹn lẹ́nu tẹ́tí rí. Ẹni jẹ́jẹ́ ń sọ fún mi sí tí ò bá jẹ́ pé èmi àti wáìfù mi jẹ jáde ní màá ti ṣe ọkùnrin màá dúró yẹ ló ṣe pé ẹjá lọ tó ti ń sá lọ. Wá ṣẹ́ dọ́là mi ò ṣẹ́ dọ́là. Kí ló tẹ̀ wá ń ṣe yín Fúlàní iṣẹ́ rò pé gbogbo ènìyàn ló ní dọ́là lọ́wọ́ ni. You call me bàrà ò bó ṣe gbé ènìyàn tó là mọ́ ọmọ yẹn lórí. Ó ti di wàhálà ní Adó Èkìtì ní kò tí ì pé 1 hour. Bí ayé wa ṣe máa rí òun lẹ̀ wò yìí, àwọn àdẹ̀ máa sara. Wọ́n á máa gbáyìn, wọ́n á máa jẹ àjẹyó. Wọ́n á rí Yorùbá pé Yorùbá wà nínú ilẹ̀ tó ní ọ̀rá lóòótọ́, ṣùgbọ́n ògo ilẹ̀ tó ní ọ̀rá kò ní jáde lára wa. Ẹ sọ fún wọn o, ẹ sọ fún wọn. Ni mo fi ní pé ẹni bá ní ojú ẹ̀mí
kó tẹ̀lé mi lọ. This is time for us láti máa bára wa sòdodo ọ̀rọ̀. Mi ò ní ẹgbẹ́ o, ṣùgbọ́n ní ọjọ́ kẹ́ẹ́ sọ pé ọmọ burúkú kan báyìí ó sọ bẹ́ẹ̀. Yorùbá rèé o, Fúlàní rèé. À ń pè wọ́n pé wọn ò níran. Yorùbá tó níran rèé o, tí adániwáyé gbìn sórí ilẹ̀. Ìtàn tá à ń gbọ́ ní Fúlàní was not the original of North, pé àwọn Haúsá ni àbí bẹ́ẹ̀ kọ́. It means that wọn ò níran, wọn ò ní gbòǹgbò, wọn ò ní foundation. Àwa tá a ní foundation rèé lágbẹ́ yìí o. Àlejò ọ̀ràn tá a gbà mọ́ra ṣe rí wọn. Ni mo fi ní pé ẹ fi Fúlàní wé àfòmọ́ yìí, ẹ wá fi Yorùbá wé igi tó ń fọ omi láti inú ilẹ̀ wá ṣùgbọ́n tí ò jèrè omi tó ń fà. Mo tún wí eléyìí, mo tún fẹ́ nu dákẹ́. But I will say it categorically. Àwa tá a wà nínú fire Nàìjíríà, ẹ jẹ́ á ronú. Ṣé ó dára ká wà lórí ìdúró, ká máa ṣiṣẹ́, ká máa gbẹ́, kí tọrọ ọmọ bá kọ́bọ̀ lọ́wọ́ wa mọ́? Ní ilẹ̀ Yorùbá lẹ́ni àdá olówó mọ̀ yàtọ̀ sí ẹni tí àdá ẹni tó ṣiṣẹ́ mọ̀ yàtọ̀ sí ẹni tí ò ṣiṣẹ́. Tẹ́ bá rẹ́ni tó wọṣọ táṣọ ẹ̀ gan, ó lẹ́gbẹ̀ẹ́ l'Amẹ́ríkà, ó lẹ́gbẹ̀ẹ́ ní London, ó lẹ́gbẹ̀ẹ́ ní Canada, ní ìlú òyìnbó ni. Àwọn tí ò wà ní ńkọ́? Kò sí yàtọ̀ láàárín ẹni tó ṣiṣẹ́ àtẹni tí ò ṣiṣẹ́. Àkókò rẹ̀ fẹ́mi àtẹ̀yìn to reject that name called Nigeria totally. Káyé wa má bàa rí báyìí. A máa ṣe tá bá sì ń pè wá lórúkọ yẹn tá à ń dẹ bí ayé wa ṣe máa rí rèé. Àwọn tó ní Nàìjíríà dẹ̀ wọ́n á máa yọ̀tọ̀ mi báyìí. Ẹ rí i pé àfòmọ́ yẹn kò ní gbòǹgbò, ara igi yẹn ló wà. Gbogbo ẹ̀ṣọ́, gbogbo ògo tí Ọlọ́run fún igi yẹn ó ti gbà á. Igi kaṣíà náà lélẹ̀ tẹ̀ ń wó lọ́kàn yìí o. Ṣé ẹni bó ń ṣe ní ewé lórí nígbà tó ń wo gbàlejò ọ̀ràn, nígbà tó ń wo allow anything amalgamation. It did not allow any amalgamation pé kán amalgamate òun àti àfòmọ́ papọ̀. It did not allow it. Ṣé ẹni bó bí ewé ti tẹ̀ ṣe sí gbẹ́gbẹ́gbẹ́ ènìyàn lè tẹ́ ní sábẹ́ kó sùn lọ kó lóun gbatẹ́gùn. But eléyìí ńkọ́, ẹni tó allow amalgamation igi àti àfòmọ́ papọ̀. Ẹni tó àlejò tó gbà ló ń jèrè, ló ń gbádùn, ló ní ìfọ̀kànbalẹ̀. Ẹni tó gbàlejò gan ò ní ìfọ̀kànbalẹ̀. Yorùbá kò dá káyé wa orí báyìí o. Ẹ̀yin ọba wa kò dá káyé wa orí báyìí o. À ń wí sí ẹ̀ dáhùn. Kò dá káyé ọmọ Yorùbá orí báyìí o. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá kò dá káyé wa orí báyìí lórí ilẹ̀ wa. Kí Fúlàní máa ń la irin tó fi ń kọ́ ilé yẹn ló fọ́ mọ́ èní ni mo rí tí mo mọ̀ bí ẹ̀jẹ̀ ṣe ń tú lára ènìyàn. Tí ẹ̀jẹ̀ tó ń tọ̀ bígbà tẹ́nìyàn bá ṣí páìpù omi lẹ̀. Òun lẹ̀ wò yìí o, Yorùbá ẹ̀já kíyèsí ara wa. Kò sóhun rere kan tó lè jáde nínú Nàìjíríà fún wa mọ́. Don't allow them to deceive you anymore. Kò sí ohun rere kan tó lè jáde sí ìran Yorùbá under the Nigeria jù kan máa pa wá lẹ́kún ká dúró bí aláìsí káwọn dẹ̀ máa fi ayé wa sọ̀rọ̀. Ṣé rí àwọn ni o, wọn ò ní gbòǹgbò but wọ́n gba ògo igi. Ni mo fi ní pé ẹ fi ayé Yorùbá wé igi, kẹfẹ́ àwọn Fúlàní wé igi àfòmọ́. Ẹ ṣé, God bless you. Okay ma, èèyàn kan ló ń fẹ́ bá mi sọ̀rọ̀ after the program. Phone number mi 080 64 99 32 62. Lẹ́ẹ̀kan sí 080 64 99 32 62. 080 64 99 32 62. Yóò dára fún yín. God bless you. Ọlọ́run ti bless wa, wa ní ká bless ara wa o. The Yorùbá, stand up. Fight for your freedom. Yorùbá, stand up.
fight for your independence. We need independence. We are not a disabled. Igi ti wà disabled now. Kò sẹ́ni tó máa gòkè. Torí ẹni máa ní kóhun gòkè. Kóhun lọ gé igi ẹ̀rù á máa bà pé kí igi kó má lọ dámọ̀ lẹ́sẹ̀ pé igi gbígbẹ ni bó ṣe máa bà kúrè. But we, hope ṣì wà fún wa. We must reject that amalgamation. Say no to one Nigeria. Say no to reunion with Fulani. And stand up and fight for your freedom. God bless you.